ó ṣẹlẹ̀ àwọn onítìátà Yorùbá wọ́n bínú tán pátápátá, wọ́n fárígá, wọ́n gbé ìwò jáde, wọ́n gbé oògùn jáde láti wá ṣépè fún gbogbo àwọn tó ń gbé fake information, fake news nípa wọn káàkiri lórí social media. Mo rò pé ẹ̀yin èèyàn náà ti rí gbogbo fídíò àti pictures tó ń trend láti bí ọjọ́ mẹ́ta báyìí nípa gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Bukunmi Oluwashina tí wọ́n gbé picture ìtọ́kọ RIP sí lórí tó ń dẹ̀ ń gbé káàkiri. Despite the fact wípé Bukunmi fúnra ẹ̀ ti jáde láti wá sọ fáwọn èèyàn pé information yìí it is fake, òun wà ní ara pípé kò sí nǹkan kan tó ṣe òun, àlàáfíà báyìí ni òun wà. But ẹ mọ̀, bad information ó máa ń trend faster than the good one. Kọ́lọ́n kó ṣàánú wa ni. Ṣùgbọ́n báyìí àwọn ẹgbẹ́ òṣèré tíátà Yorùbá, àwọn bíi Bàbá Alápẹ̀ni àti Àbẹ̀ní Agbọ́n àtàwọn bíi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú ìwo, pẹ̀lú gbogbo ẹ̀, pẹ̀lú àyájọ́, pẹ̀lú nǹkan kan egede, gbogbo ẹ̀ pátá ó ní wọ́n fi jáde síta láti wá gbé gbogbo àwọn tó máa ń gbé fake information nípa àwọn ṣépè lẹ́yọ kọ̀ọ̀kan tìran wọ́n bínú tán, wọ́n fárígá pátápátá ni pé enough is enough. Eléyìí táwọn sì wá ṣe kì í ṣe fíìmù, àwọn ò fi bá anybody ṣeré rárá. Láti àkókò ìlọ ẹnikẹ́ni tó bá tún gbìyànjú tó gbé fọ́tò kankan nínú àwọn tó bẹ̀rẹ̀ sí ní kọ RIP sí láìṣe wípé nǹkan yẹn ṣẹlẹ̀ lóòótọ́, wọn ní báyìí ni ó máa jẹ́ fún ẹni náà, ó níbi báyìí ni ó mọ̀ fi orí gbé gbogbo ibi tó bá ti ròyìn lé àwọn lórí. Ọ̀rọ̀ yìí ó gbẹnu tán, ó lẹ́tìkẹ̀ seriously ni o. Tẹ́yìn Yorùbá sì dàgbé kì í ṣe àkọ́kọ́ leléyìí, kì í ṣe Bukunmi Oluwashina la máa kọ́kọ́ rí tán máa ṣerú nǹkan báyìí fún. Wọ́n ti ṣe fún a lot of àwọn òṣèré tíátà Yorùbá dáadáa. Wọ́n ṣe fún Yínká Quadri ní nǹkan bíi oṣù mélòó kan báyìí sẹ́yìn. Wọ́n ti ṣe fún Taiwo Hassan tó ń pè ní tí gbogbo wa mọ̀ sí Ògògó, wọ́n ti ṣe fóun náà rí dáadáa. Àìmọye àwọn òṣèré tíátà ni wọ́n ti ṣe kìíní yìí fún dáadáa tó ṣe wípé at the end of the day ó máa jẹ́ fake information, ó máa jẹ́ fake news tí wọ́n á dẹ̀ máa gbé káàkiri lórí ayélujára wípé ó ṣẹlẹ̀ lóòótọ́. Èpè pọ̀ ẹ̀yin èèyàn, àyájọ́ ìlágbára. Ẹ mọ̀ jẹ́ rojọ́ jìnnà, ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé kẹ́yìn náà gbọ́ gbogbo ohun tí wọ́n pè nínú ẹ̀ kẹ́dẹ̀ máa bá mi fèrò yín náà nípa ìsí comment. Lẹ́yìn máa ro ikúrò ẹ máa kọ RIP sára àwọn òṣèré káàkiri pé wọ́n ti kú, ẹ máa gbàkú wakú ni. Gbogbo ẹni tó bá tún ti póòsì tó ti ro kúrò wá, ìbá jẹ́ òṣèré olórin, ògo táyé ń fẹ́ ló bá ro kúrò tó fi póòsì nítorí pé òun wá fíwà yẹn ó máa ya wèrè kẹ́yìn bókété bá dáwọ́ tilẹ̀ igbó ló máa mórílé, ìta bá sọ lé ni ó máa rí bẹ́ẹ̀ fún ẹ. ti ṣe bẹ́ẹ̀ torí ẹ̀sìn rógundó ní ìṣàwọ̀ wọn lóde ìtorí ẹ̀bì tìrẹ́ pìṣẹ́pì ní ìṣàwọ̀ wọn lóde ọ̀rọ̀ ìpè. Ó dífá fún òyìn ní pèpè tí so lórí kóyèkóyè, igbó jújù lórúkọ tí wọ́n ń pe kú, ọ̀dọ̀ jùjù lórúkọ tó ń pààrùn, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fẹ́ mọ lẹ́sẹ̀ kún mọ nínú terúterú lórúkọ tá a pẹ̀ sàsí, adétúkà lórúkọ tá a pẹ̀ fún, adérìnàkà náà pè sọ ọ̀daràn. Ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bí nínú obì tàbí tá a fa abẹ gbé jáde nínú obì tó bá rọ kúrò wá ariwo kú ọmọ sọnù lọ. Ìbá àjò lórí o, ìbá àjò ń tíátà tí ò rí nǹkan rere rorò wá, kò rí wá pa akọ́lé o, kò rí wá pa àwọn mọ́tò ara mọ́tò, kò rí wá pa ń ṣe nǹkan rere o. Tó gbé RIP lẹ́ máa ń kọ ní ojoojúmọ́, ariwo ẹ̀kún sọnù lé. Ẹni ni mo tún sọ ariwo ẹ̀kún sọnù lé. Ìyá ayéwu ẹ̀gbọ̀rún gbà. Ó ti ṣe bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ewúrẹ́ ké, bẹ́ẹ̀ làgùntàn ké, bàbá wọn tó jẹ́ màálù bẹ́ẹ̀ náà ló wí. Ìdá wílẹ̀rì ó ti dàṣẹ, àṣẹ ti gùn. Bẹ́ẹ̀ ni. Ó máa rí bẹ́ẹ̀. Ẹnì kìíní ti wí, ẹnì kejì ti wí, ẹnì kẹta náà sọ, àṣẹ ti gùn o. Àbẹ̀rẹ̀ pé nǹkan dójú ẹ̀ báyìí nítorí àwọn òṣèré tíátà Yorùbá jáde pẹ̀lú oògùn nǹkan kan láti wá gbé gbogbo àwọn tó ń gbé fake information nípa àwọn iṣẹ́ ìpè. Ẹ rí i pé ọ̀rọ̀ òun ti dójú ẹ̀, ó ti dójú ọ̀gangan. Wọ́n láwọn ọmọ tí ò ní jẹ́ ìyá òye ó sùn ni, òun gan fúnra ẹ̀ ò ní ṣe kíni, kò ní fojú borun. Àwọn òṣèré tíátà wọ́n lẹ́ni tí ò bá ti ní jẹ́ káwọn gbélé ayé tó bá fẹ́ dúró sínú òkùnkùn kó mọ tafà sínú mọ́lẹ̀ tàwọn, wọ́n láwọn náà ò ní jẹ́ kírú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó náà fi ìgbádùn ṣe lé ayé rẹ̀ ni pé èpè ló kù tí ọ̀rọ̀ wọn gbà táwọn ó sì mọ̀ gbé wọn ṣẹ́. Ó lágbára. Ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò yìí ká gbọ́ opinion one or two people náà. Aziz Koinde, Oni, seriously, I was shocked when I read the news about Bukunmi. I was about to cry then, but I later saw another news that debunked the news.
Alhamdulillah, she's doing fine outside the country because I was told she's planning on a movie coming soon. Bloggers, please stop all this. Ẹ lè imagine nítorí fọ́nrán àwọn èèyàn máa rí scene tí wọ́n ṣe nínú fíìmù wọn á dẹ̀ gbé síta wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa sọ pé nítorí ìyẹn pé nǹkan wọ́n á sọ fíìmù di òótọ́ mọ́ àwọn òṣèré tíátà yìí lọ́wọ́ ọjọ́ wo ni àwọn oníṣẹ́ ẹbí tó fẹ́ jáwọ́ Khadijat Oluwatoyin náà ni honestly it's very annoying all the time rest in peace and false bad information about people especially the theatre practitioners kò dáa náà viewers tí ẹlòmíín wá ló máa fi gba nǹkan tí yóò máa sìn ìyẹn tún dìbò Sunday Olúkọ́lé ní màámi Àbẹ̀ní Agbọ́n respect my I just feel like watching you more and more raw incantations àmì àṣẹ Amolola Babajide only very bad for a human being should sit down and hold his or her phone and post a human being like them and write rest in peace just because of followers views and like e no go better for them. Àwọn èèyàn para gan o Táyé Adéwòye ní the blogger should learn to carry good news we are tired of bad news o it's high time we keep praying for an actresses àbí náà mímọ reason táwọn èèyàn ṣe máa ń ṣe irú ìwà àbàjẹ́ yìí ò sincerely Abiodun Aminat Ojúọlá pé ó ní all of you will never die but live long to eat the fruit of your labour àmì o àmì o àmì àṣẹ Èdùmàrè ìkọlọ má tún jẹ́ àfojú sunkún kankan nínú àwọn òṣèré wa mú wọn ní yọkú bí ọwọ́ mọ́ láṣẹ Èdùmàrè Josie K. Title náà ni ọmọ this Àbẹ̀ní Agbọ́n get incantation for mouth o this is not script o raw incantation garnish with melodious èpè àbí ìdá màmá jẹ́ ká mọ̀ pé báwọn ṣe rí nínú fíìmù bẹ́ẹ̀ gan làwọn ṣe rí lójú ayé nìyẹn so kẹ́nìbọ̀dì ó má lọ wá o. Ẹkúndayọ̀ Akínwùmí ní àwọn onítíátà bínú tán bẹ́ẹ̀ ni wọ́n fárígá pátápátá ni Taofik Adegboyega Akinade ó ní àmì I was shedding tears when I saw that of Bukunmi later I learned it was a lie why doing such sincerely mi go understand why táwọn míì ṣe máa ń wo irú wà báyìí kọ́lọ̀ kó ṣàánú wa ni. So under this post a lot of people ló ń condemn act àwọn ẹni ibi yìí pẹ̀lú bó ṣe máa ń gbé fake information fake news unconfirmed information nípa àwọn òṣèré tíátà yìí tí wọ́n á kàn gbé picture kan nu wọ́n á dẹ̀ kọ rest in peace lórí wọ́n á dẹ̀ máa gbé káàkiri and irú bad information yìí ló máa ń trend faster than the good one kọ́lọ̀ kó ṣàánú wa ni. Kí ni opinion ti yín ojú wo lẹ́yìn náà fi rí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi sọ sí comment and ẹ má gbàgbé láti máa follow Digi Naija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí page wa àwọn gbogbo yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube ẹ̀yin náà ẹ máa bá wa subscribe kẹ́dẹ́ máa hàn notification bell yín ẹ máa bá wa like fídíò yìí kẹ́dẹ́ máa bá wa share lógólógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.